Them be Arabu, they no be God, oh. Some go say they won't sleep with you. Them be Arabu, eh. Àwọn Nàìjíríà wa, wọ́n láwọn fẹ́ ràn ẹ́ lọ́wọ́. Inú ilé tí wọ́n bá fi ẹ́ sí, àwọn ni wọ́n máa tún lọ tà ẹ́ fún Arabu. Wọ́n ti sọ èèyàn di ẹran tó ń rà lọ́jà. Wọ́n ta ẹlòmíì 1.5 million. Ẹlòmíì 2.5 million. Àwọn ọmọ Yorùbá yìí, àwọn gangan ní root ìṣòro Libya. Ó ní nǹkan kan tí Arabu máa ń pè ní gawad. Arabu like kéèyàn máa ṣe toll. Arabu á ní get like toll, marawad toll ní bí best. Arabu á ní òótọ́ lòun fẹ́, òun ò fẹ́ ìkìkì. Á lóun ò fẹ́ kéèyàn jẹ́ betrayer. Ẹni tó bá kọ̀ jálẹ̀ tí ò bá ṣiṣẹ́ aṣẹ́wó lọ́dọ̀ Yáàbọ̀ ìfúnla àti mọ́lé. Ibi báyìí ìbẹ̀nú ẹ pé wọ́n á set àwọn ọkùnrin bíi 15 wọ́n á rape obìnrin kan. Wọ́n á ní pé kí wọ́n disvirgin obìnrin kan, àwọn ọkùnrin 15. Àwọn míì obìnrin tó bá lágídí wọ́n á ní kàn dì lọ́wọ́ mú kàn dì lẹ́sẹ̀ mú. Wọ́n á fi híìlì ẹsẹ̀ èèyàn híìlì bàtà obìnrin wọ́n á fi disvirgin àwọn obìnrin wa. Àwọn ọmọ 11 years 12 years upward wọ́n á dì wọ́n lọ́wọ́ mú tipátipá. Ìmí wọ́n á fi kùkúmbà wọ́n á fi disvirgin wọn. Ìmí wọ́n á fi híìlì ẹsẹ̀ bàtà obìnrin wọ́n á fọ jábàálẹ̀ wọn. Nígbà tí mo dọ́dọ̀ Yáàbọ̀ ìlóhùn ti gbọ́n pa mi. Ipe látẹ̀ní ìlú orúkọ mi á máa jẹ́ Àlíyà. Mo ní kò sí wàhálà. Mo ṣáà ń pray. Yáàbọ̀ yà á gbógun wàá dà sílẹ̀ á ní kí kọ́sítọ́mà lè máa wá. A máa ṣe oríṣiríṣi á bù nǹkan sínú oúnjẹ fún wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn girls ló ti wà nínú hòtẹ́ẹ̀lì Yáàbọ̀ yìí tó yẹ pé wọ́n ò rí ìta fún 5 years. Wọ́n ò rí oòrùn. Wọ́n wà nínú ibẹ̀ tó ń sanwó fún. Ẹlòmíì they were HIV prostitute. Different kind of infection. Wọ́n ti wà connected gbà tó yẹ pé àwọn Niger. Àwọn Libyans, àwọn tó jẹ́ àwọn tó yẹ pé àwọn tó tálákà nínú àwọn Libyans náà ń bá wọn sùn. Àwọn tí ò ṣe rí nínú wọn náà máa ń bá wọn sùn. Àwọn Niger, àwọn Haúsá, àwọn Fúlàní ni wọ́n máa ń bá wọn sùn. Àwọn Túbú ni wọ́n máa ń bá wọn sùn. Àwọn Búsú bẹ́ẹ̀ lọ ni wọ́n máa ń bá wọn sùn. Torí pé mo kọ̀ jálẹ̀, Yáàbọ̀ lock mi sínú ilé kan fódìdí 2 weeks kò sóúnjẹ. Omi inú toilet ni mò ń mú kí lè survive. Èyí jẹ́ ìrònú burúkú fún mi. Mo ṣàmọ̀ wípé Ọlọ́run tó sustain mi ní desert tí mi ò kú. That same God will also sustain me and he will fight for me. Mo ṣáà ń gbàdúrà. Mo ń pray. Gbogbo bí mo ṣe ń pray yìí, Ọlọ́run wá mi rí. Ó ní bọ̀bọ́ kan tí wọ́n ń pè láàlì. Bọ̀bọ́ yẹn wá bá mi. Ẹni tó bá ẹ̀ṣẹ̀ gbé débẹ̀ wọ́n á ní jẹ̀díìdì ni. Ó wà jẹ̀díìdì rà. Wọ́n ní jẹ̀díìdì kan wà nulẹ̀. Ó stubborn. Ipe káàlì wá bẹ́ mi sùn. Àbí ṣáàlì máa sanwó mi kó gbé mi sílé torí àlè ń wá ọmọ Nàìjíríà tó fẹ́ fẹ́. Ó jẹ́ fẹ́ sanwó ẹ̀ fún bọ́gà ẹ̀. Mo wá sọ fún ipa àlì ṣàánú mi. Èmi ò tiẹ̀ ní plan àti marry sílùú yìí. Má padà sílùú. Ràn mí lọ́wọ́ bí mo ṣe máa padà sílé. Àlì wá ní ṣé mo rí ọ̀dọ̀ ìyá tó ń wà yìí, ọ̀dọ̀ woman tí mo wà pé ó ní different connection àwọn sójà lọ́wọ́. Ó lè pè wọ́n kàn pa mí. Àwọn even though gan òun fàlà ilé èpò bá ń kú fún mi mu. Ó lè kàn gbé mi sẹ́yìn mọ́tò kan ní kó lọ yìnbọn fọ́ mi lórí torí ìbọn wà lọ́wọ́ everybody wọn. Ipe kan tó máa ṣe fún mi ni pé kí ṣàrà plan pẹ̀lú òun kí má sọ fún anybody. Kò máa lọ bá àwọn sójà tó ń mọ̀ pé àwọn askari tó pé òun mọ̀ pé wọ́n jẹ́ pé àwọn ọ̀gági tó pé wọ́n ò lè kò sí bóun ṣe lè pògìrì lọ bá wọn. Adé police station. Bàtà Adé police station Àlì wá lọ rí ọ̀gá wọn. Nígbà tá Àlì rí ọ̀gá wọn, Àlì sọ fún pé mi ni ẹni tó ń sọ. Immediately ni wọ́n release mi fálì. Nígbà tán fi mí lẹ̀, mo wà lọ́dọ̀ Àlì. Àlì jẹ́ olùrànlọ́wọ́ sí mi. Àlì jẹ́ gẹ́gẹ́ bí áńgẹ́lì mi. Kò pẹ́ kò jìnnà àbúrò Àlì dé torí Niger làlì. Àbúrò Àlì tó dé yìí ó mú ìyàwó wá fún Àlì. Àlì wá sọ fún mi pé òun ti try fún mi o. Òun ti ní ìsinmi ò jẹ́ anybody lówó mọ́. Pé mo ti free kí n máa lọ. Mo wá sọ pé òkè kò sí wàhálà. Àlì wá fún mi ní owó kékeré. Ó connect mi mọ́ lady kan mò ń gbé lọ́dọ̀. Owó yẹn mo ṣàfi ń ṣe business mo fi ń taṣọ. Títí mo fi dá wà on my own. Nígbà tí mo dá wà,
ṣé mi tí mo mọ bí mo ṣe fi Nàìjíríà sílẹ̀ àti jẹ àti mú ṣòro, kò sí nǹkan kan, kò sólùrànlọ́wọ́. Ìran mi láyé ni pé kí n kàwé kí n jẹ́ lọ́ọ̀yà, ṣùgbọ́n kò sẹ́ni tó lè help wa láti ìgbà tí dáàdi mi ti jáde láyé. Ilẹ̀ kan ṣoṣo ta tún ní látúntàtà kówó ẹ̀ fún máa kó fi ràn wá lọ́wọ́, tí mi ò mọ̀ pé ọ̀nà ìparun Libya ló ń mú mi lọ. Mo nídìí pé kí kúkú wá nǹkan kan máa ṣe pé kí n lè fi survive. Ní 2013 kò pẹ́, mo pàdé Kẹ́hìndé Yorùbá ni èmi àti ẹ̀ ṣàjọ wà. I moved sí Tripoli. Gbàtà wà ní Tripoli, iṣẹ́ gidi wà ní Tripoli fún mi. Mo ń ṣiṣẹ́ cleaner lọ́spítà. Hospital tí mo ti ń ṣiṣẹ́ yìí náà kò sí fọkànbalẹ̀. Wọ́n kò lè máa yin bọ́ọ̀bù pàpàpàpà, wọ́n kò lè for no reason wọ́n kò bẹ̀rẹ̀ sí máa para wọn. Ṣé wá rí nígbà tó bá para wọn, any black tó bá kọjá ń gba ẹ̀mí wọn sàárà ni. Ó ní nǹkan tí wọ́n máa ń pè ní bust, wọ́n máa lọ bust ilé àwọn black ṣẹ̀ wọ́n ẹ̀rọ wọn wá kọ̀ déédéé wá bust ilé yín. I could remember tí bá rántí nígbà tí kí tó pàdé Kẹ́hìndé tí mo fẹ́, kí tó pàdé ẹ̀, èmi àtọ̀rẹ́ mi tajọ́ ń gbégbà yẹn tá lè mú mi mọ̀, a tú owó jọ àti ra àwọn ẹrù shopping ní pàǹbọ̀ Nàìjíríà. Lọ́sànjọ́ kan tí mo lọ sọ fún landlord pé mo máa lọ lé lọ́la o, máa lọ book flight o. Landlord sọ fáwọn ọmọ ẹ̀, ọjọ́ yẹn gangan wọ́n wá bust lé àwọn ọmọ landlord. Gbogbo owó tá a ti rí, gbogbo dọ́là tá a ti ṣẹ́, wọ́n gba gbogbo ẹ̀ lọ́sànjọ́ kan. Live wọn nìyẹn bọ́n ṣe máa ń ṣe nìyẹn. Wọ́n gba gbogbo owó ta ní. Ní ọjọ́ tí mò ń sọ yìí, ọ̀rẹ́ mi yìí pupa gan. Torí ọmọ Yíbò ni ó funfun. Àwọn ọmọ tó wá bust nínú ilé yìí, àwọn ọmọkùnrin 4 ni wọ́n. Wọ́n wà ní age of 16, 17, 15 years. Pẹ̀lú AK lọ́wọ́. Wọ́n nà mí, wọ́n ló yá kémi náà bọ́ra mi síwò, wọ́n bọ́ mi síwòwò. Wọ́n ló yá àwọn fẹ́ bá mi sùn. Nígbà tán wá bọ́ mi, tán bọ́ pants mi, wọ́n rí pé mo wà menstruated, mo ṣe menstruation lọ́wọ́. Àràbù ò jẹ́ fẹ́ sí, wọ́n fẹ́ rí ẹ̀jẹ̀, wọ́n máa ní miss quash máa níbi ṣùf dẹ́mìíra. Àwọn ò fẹ́ rí ẹ̀jẹ̀ sójú ẹ̀ṣẹ̀ pé kébi bọ́ta. Nítorí period tí mo ṣe lọ́wọ́ lọ́jọ́ ẹ̀ ó ṣọ́ mi. Ṣùgbọ́n ọ̀rẹ́ mi yìí nǹkan, wọ́n bá sùn níwòdì, wọ́n bá sùn lójú ara, wọ́n bá sùn lẹ́nu, wọ́n ṣe bí ajá. Ní ojú mi báyìí, wọ́n na ọ̀rẹ́ mi gbogbo ta kó everything. Wọ́n gba gbogbo ẹ̀. Mo tún wá ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ life. Ó wá di lọ́jọ́ kan, mo wá lóyún, mo ẹ̀ṣẹ̀ bímọ sọ́wọ́. Nígbà tí mo bímọ sọ́wọ́, òru ọjọ́ kan làràbù wọlé wa ló jump látojú window wọlé lẹ́ǹkùlé. Nígbà tó wọlé, mo kàn ṣáà ń gbọ́ pé èèyàn ń disturb lẹ́ǹkùlé, kí ló mo tanná, mo rí pàràbù pẹ̀lú ìbọn. Lónìí báyìí táàlì àti ìfúlùs kíkó wá kíkọ́ everything mọ́. Mo ní máa dé ìṣà, ibo ní kékeré mi ò lówó. Ó ní lázìm dúró rí pé tí mi ò bá fohùn á pa mí. Ọkọ mi jáde, wọ́n fìdí ìbọn gbá ọkọ mi lórí, torí méjì ni wọ́n. Wọ́n ìfìdí ìbọn gbá lórí, òun ti dákú sílẹ̀ lẹ̀, mo jẹ́ ẹ̀ṣẹ̀ bímọ sọ́wọ́ ni. Àràbù yẹn lòun fẹ́ rape mi, mo ní kó wò ó pé mò ń ṣiṣẹ́ ẹ̀jẹ̀ lára. Ọmọ mi ló kéré, ọmọ mi ò tí ì pòṣù kan, ṣàánú mi. Ó ní rárá o, pé tèmi ò bá gbà, òun á pa mí. Ibi tí mo ti ń ba drag kó jọ, tí mo ti struggle pẹ̀lú ẹ̀ kó má bàa yìnbọn yìí fún mi, ó yìnbọn fún mi lẹ́sẹ̀. Wọ́n jẹ́ sálọ. Gbogbo phones wa, owó wa, gbogbo àwọn nǹkan ta nínú ilé, àwọn nǹkan ta tí ó ti kó jọ, wọ́n kó lọ. Ìyà yìí pọ̀ débi wípé mo wá wò pé irú ayé wo lélẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi tí mo mọ̀, bẹ́ẹ̀ ni ẹranko máa bá wọn, máa ní kí ẹranko máa bá wọn sùn. Wọ́n tì wọ́n mọ́lé. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti HIV. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi ti kú. Ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀. Ọkọ mi náà wọ́n tún ṣe léṣe. Ìwàhálà ìwà pọ̀ jù fún mi. Ìdí nìyẹn tọkọ mi ṣe ní kí kúkú máa bọ̀ ńlé. Àárí bọ́yìí máa treat wa good treatment lọ́hùn fẹ́ sẹ̀ mi. Kí kúkú máa bọ̀ ńlé. Mo ṣe wálé pẹ̀lú ọmọ lọ́wọ́. Through àwọn plane ION tí mo fi wálé. Nígbà tí mo dé sí Nàìjíríà. Òun náà kò sówó lọ́wọ́, ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ live ni. Gbogbo nǹkan ta nínú ilé náà ti kú. Ó wá sọ fún mi pé nǹkan tó máa ṣe ni pé wọ́n á try, wọ́n á run around.
ó ṣàgbìyànjú wọn bọ́ owó tó ní ó fún mi mo lọ fi ń tiri torí ìgbà tí mo dé Nàìjíríà náà tó ṣẹ̀ṣẹ̀ lè rí búlẹ̀tì ẹsẹ̀ mi yọ wọn ò rí yọ lọ́hùn dẹ̀nà àwọn kò ń pẹ́ wọn máa ń gé ẹsẹ̀ ni irú nǹkan báyìí wọ́n á gẹ́sẹ̀ ni so ìgbà tí mo ṣàdélé owó táwọn ẹbí mi run around owó táyọ̀ ẹ̀ ń fún mi mo ní ìdá ti sanwó school ọmọ mi owó school ọmọ mi tí mo san yìí eléyìí tó kù ni mo fi treat ẹsẹ̀ mi mo ṣá owó tí mo ná kò ṣe owó kékeré bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo wà láàyè bí ni.